gbogbo ara lé gbogbo ọmọ káàárọ̀ oòjíire káàkiri àgbáláyé ọ̀rọ̀ tí mo ní kí n sáré wá fi tó yín létí ọ̀rọ̀ tó lágbára lé o tó ń ṣe ní yàjó ha tá a bá rí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi yìí mo dédé rí ní pẹ̀lẹ́ mo dédé rí ní ìrọ̀lẹ́ yìí ni ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ nípa ẹ̀ kí n sáré sọ ní ṣókí ní ọjọ́ kan ní mo wà ní apartment à ń tẹpá láìpẹ́ yìí ni mo wá pe àwọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ wà nínú ilé wa àwa gba apartment fún àwọn babaláwo kan so èmi wá wà ní apartment yẹn ni mo rí call ní aago 12 kọjá lóru ẹjọ́ bá mo ń bọ̀ látàbújá mo dẹ̀ ń bọ̀ nílé yín báyìí mo sì ti dé Lẹ́kí ní Èkó irú ọ̀rọ̀ wo ni ní òmò yín rí tẹ́lẹ̀ ẹ̀yà wọ́n tún wọ́n wá síbẹ̀ ni o ara wọn ò balẹ̀ mọ́ o nígbà tí wọ́n dé lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún mo wo ohun tí màá ṣe títí yóò mẹ́ni rí àgbà nọ́mbà driver tó gbé wọn wá èyí tó jẹ́ Uber driver bóyá Uber ni mi ò sáà mọ̀ nípa ti driver yẹn nígbà tó máa dé èmi wà ní apartment wọ́n wá sínú ilé wa níbí àwọn èèyàn tó wà nílé wa ní àwọn ò lè gbá ẹni tira o nítorí bó ṣe ń ṣe bí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí wọn irú kí rèé pé àfi tí wọ́n bá lè wá gbé wọn bá mi níbi tí mo wà wọ́n dẹ̀ gbé wọn dé mo ní ó dá ẹ jẹ́ kó dàárọ̀ láká tó sọ nǹkan tí a bá fẹ́ sọ ṣùgbọ́n bí mo ṣe rí ó jẹ́ nǹkan kàyéfì bí mo ṣe rí wọn mo rí pé kì í ṣe ẹni tó nọ́mà ní wọn lọ́rọ̀ kan ṣá mo wá ní ìzídà kó jẹ́ pé wọ́n ti fi nǹkan kan arábìnrin yìí tàbí kó jẹ́ pé wọ́n ti ní àrùn bíi àrùn ọpọlọ tàbí kó jẹ́ pé òòṣà ló ń délé wọn ní orí ṣùgbọ́n èyíkéyìí tí ìbàjẹ́ lọ sùn sẹ́gbẹ̀ẹ́ obìnrin kan wọ́n pe ìyá kan ní ìyálògún ìjẹrò wọ́n wá síbi tí a ti wá ṣe ìfá náà nígbà tí wọ́n wọlé ti ìyá náà tají ìyá náà ní ó lè sùn sọ́dọ̀ mi o ìyá náà dáhùn padà sí ọ̀dọ̀ mi ní inú yàrá ibi tí mo wà ìyá náà wá bá wa ń bẹ̀ mo wá ní òòṣà ló wà lórí ẹ̀kan bá mi rọ ní tilẹ̀ tọ́lọ́hún bí wọ́n ṣe rọ òòṣà yẹn tí wọ́n wọ lára bí àwọn olóòṣà ti ń wọ́ ara wọn lára tí wọ́n fẹ́ báyìí níṣẹ́ lóbìnrin sì sùn bẹ́ẹ̀ àti wá rí dájú pé òòṣà ló wà ní orí rẹ̀ nígbà tó dọjọ́ kejì a wá sí ilé nígbà tá a délé ká tó ṣe ohunkóhun níbo lẹ ti wá wọ́n ṣàlàyé Àbújá náà ti wá báyìí káàkiri báyìí káwòdì àwọn aráalé wọn rò pé wèrè ló ń ṣe wọn wèrè òdè ṣe wọn òòṣà ló ń délé wọn lórí òòṣà yẹn òòṣà ọ̀ṣẹ́ ni ní Ondo state níbo Edo Ondo state nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ mo ní ó dáa ẹ bá mi pe bàbá yín wọ́n ní mo ò fẹ́ kí n pe bàbá wọn ẹ bá mi pe ìyá yín wọ́n ní mo ò fẹ́ kí ìyàwó gan mọbi tó wà mo ní gbọ́ èmi ti dábàá kẹ́ tó dé o tí fásitì sọ fún mi ni wípé ọ̀rọ̀ ẹjọ́ kan ń bọ̀ Ògúndàrosùn ní odù tí mo dá yẹn àwọn babaláwo tí wọ́n bá mi sọdún fáì tí wọ́n bá mi tẹ́ bá fún yẹn náà ni wọ́n dá Ifá náà lọ́jọ́ náà pé Ifá dẹ̀ ti sọ pé ọ̀rọ̀ ẹjọ́ kan ń bọ̀ kéèsì kọ́mọ́dẹ̀ sọ pé àwa la pààyàn àbí agbé èèyàn kan sá lọ mo ní fúdìí èyí kò sóhun tó fẹ́ ṣẹlẹ̀ tí báwo ti ní sọ fún wa àtọ̀nà tá a gbà sí fúdìí èyí a ní láti pe ìyá yín àbí bàbá fún mi nọ́mbà ìyá ẹ tó o bá ṣe bẹ́ẹ̀ màá lé ẹ lọ ó ní tí mo bá lé òun lọ báyìí ó ní ṣe lòun máa lọ para wọn. tí ayé ti dayé ọ̀làjú tó jẹ́ pé wọ́n lè tírèsì fóònù ẹni tó pè gbẹ̀yìn tó bá wà mọ̀ pàdọ̀ mi ní o wá sí Ọlọ́run má jẹ́ kí a rí ogun. mo wá ní ó dáa dandan mo gbọ́dọ̀ gba nọ́mbà ìyá ẹ mo gba nọ́mbà ìyá ẹ mo pè ìyá ẹ nígbà tí mo máa pe ìyá ẹ ìyá bá sọ pé àtàná ló ti fóònù lé o gbogbo nǹkan tó mọ̀ sí sọ náà ni ìyá sọ nígbà tó sọ gbogbo ẹ̀ tán mo wá ní kí la fẹ́ ṣe sí báyìí wọ́n ní kí n jọ kí n jẹ́ kó dúró ní ọ̀dọ̀ mi bàbá ẹ̀ mo ní bàbá ẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n ti túká tipẹ́ wọ́n gbéra mo gbéra mo ní mo gbọ́dọ̀ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ṣé kí n ràn lọ́wọ́ wọ́n ní kí n ràn lọ́wọ́ ó dà mo wá gbé Ifá tẹ́ ṣáàṣó àgáfá Ifá ní ọmọ yìí o pé òòṣà ló wà lórí ẹ o òòṣà tó sì wà lórí ẹ òòṣà Ọ̀ṣun ni pé òòṣà omi ni láti lè bàbá rẹ̀ dẹ̀ wá ní òòṣà yìí ti mú wá ṣùgbọ́n o bàbá ẹ̀ ń bọ̀ o láti wá mú kúrò ní ọ̀dọ̀ wa ó ní bàbá ò lè wá sí ọ̀dọ̀ wa Ifá ṣé ó ní nǹkan tá a lè ṣe fún Ifá sọ gbogbo nǹkan tá a lè ṣe fún tí yóò fi rọ̀ ọ́ tí ó fi ní àlàáfíà ara tára rẹ̀ á fi le ṣùgbọ́n ìwà ọmọ yìí ó sọ pé o fẹ́ di ọgbọ́n olóòṣà ní ẹ pé o ti ríra ẹ lọ́lọ́ọ̀ṣà ó lóun ti ríra òun bóun ti rí mi lójú oorun nígbà mẹ́ta àbí ìgbà mélòó ló sọ pé o ti rí mi. mẹ́ta olúwo mi ní Ifá ọba ìlà kò sí babaláwo tó bá gbọ́fà
tó bá béèrè pé Àìṣà ọmọ Sherifat olúwo oníṣẹ́ ọba ìlànà ó máa rí ẹni tí kò bá gbọ́ fáànì kan ní gbogbo òní. so ọwọ́ ni ó ti béèrè lọ́wọ́ ọba lọ́tún lọ́sì. bẹ́ẹ̀ni ó ti béèrè lọ́dọ̀ Mr. Jimmy àti béèrè lọ́dọ̀ àwọn apẹ̀yàn àti béèrè lọ́dọ̀ gbogbo ọba ìlànà ló ń tọ́ka sí. wọ́n ní ṣe ni wọ́n ní kó wá bá mi mo ní ẹgbẹ́ o mi ò fẹ́ ogún o ó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì bàbá ẹ̀ pè mí hello àjọ sọ̀rọ̀ ọmọ yìí mo fẹ́ kó tètè padà wá bá yín o mi ò ṣógun ẹ̀yin mùsùlùmí o torí ẹ̀yin mùsùlùmí ẹ burú o mi ò lè ṣógun yín a mọ̀ pé ẹlẹ́lẹ́yàn ẹlẹ́ pààyàn torí pé kó má bàa ṣe ẹ̀sìn míì ẹjẹ́ ò dẹ̀fẹ́ mú nǹkan tó jẹ́ ká lè fi pààyàn sí mi lọ́rùn mo ní mi ò fẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ wá mú ọmọ yín bàbá yẹn ní kí n jọ mo ní ìdí ni bá ti lé ọmọ yìí síta ṣùgbọ́n ó sọ pé òun lè para òun tí mo bá lé òun nítorí pé ṣe ni wọ́n ń kọ́ná tì òun nínú ilé pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí ó ní kí n ṣàjọ kí n bá ràn wọ́n kí n ràn lọ́wọ́ mo wá béèrè question kan mo ní ṣe gbogbo nǹkan tó bá gbà ní kí a fi ràn ní ọwọ́ wọ́n ní gbogbo ohun tó bá gbà ní mo ló dáa ẹ padà wá síbi ibi tá a ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ a ní láti bọ orí fún ó yá èló ni wọ́n fi bọrí ọmọ ní Ọlọ́run ti ń ṣe pé òun rí owó. bẹ́ẹ̀ni gbogbo àwọn tó fún mi lówó gbogbo àwọn ọ̀rẹ́ mi oníṣẹ̀ṣe ni kò sí normal person kan tó fún mi lówó tí mo fi dé Lagos mo fi dé bíbí gbogbo àwọn oníṣẹ̀ṣe kò fún mi. náà nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún un ní ó ní òun lówó lọ́wọ́ tóun fẹ́ fi ṣe gbogbo ètùtù tó bá yẹ kí òun ṣe mo ní láyé mi ò ní gbowó lọ́wọ́ ẹ torí wọ́n lè sọ pé ṣe ó ní nǹkan kan tá sọ àbí ó ní ọgbọ́n kan tá a fi ń àfẹ́rù yẹn oúnjẹ tí àwọn ọmọ awo bá ti fẹ́ jẹ àní kó kọ́kọ́ bu tiẹ̀ tó a rí wípé oúnjẹ gbogbo ọmọ awo náà ni òun jẹ lẹ́yìn náà a ṣètò ìbọrí yẹn fún nígbà tó dọjọ́ kẹta ẹgbẹ́ ìkan àfáàní orúkọ ìyẹn ń jẹ́ bàbá alásàrò ẹgbẹ́ ẹ̀ ni ó wá síbí yìí bàbá alásàrò yẹn wá débí yìí ó wá ń sọ pé ẹ wò bá burú òun ṣe dà báyìí ó ti do oníṣẹ̀ṣe ó ti ṣe kinní kan ó wá pe bàbá yìí mo ní bàbá yìí lóní kó sì dúró ní ọ̀dọ̀ wa ó ní rárá pé bàbá òun ò lè sọ bẹ́ẹ̀ pé bàbá yẹn báyìí lójú wa ó jáde síta ó mú máa nǹkan wá ìyẹn a ti mọ̀ pé CID lẹ́ni yẹn nígbà tẹ́ni yẹn dé ó ń béèrè question ó ní ṣé wọ́n àrásẹ́ sexually ṣé wọ́n ṣe àwọn kí ló béèrè lọ́jọ́ náà. have you been touched? Have you been harassed? Ó sọ bẹ́ẹ̀ àwa ni rárá òwe rárá ibi ni ọmọ náà jókòó sí lọ́jọ́ náà tí ó ń béèrè ìbéèrè náà mo wá ní ọ̀dà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ni ṣíṣe báyìí ẹni láti máa mú ọmọ yín lọ ọmọ sọ pé òun ò lọ ok ó dà tó ò bá lọ mo wá ní ẹgbọ́n ẹ mọ̀gbọ́n yìí lọ́kàn gbóná sókè o because ó ní nítorí ọ̀rọ̀ problem yìí ó ní òun ti ní hypertension wọ́n á ní hypertension 26 years ní ọmọ yìí a kì í lo ọmọ ní èdè wa ìyá bàbá là ń lò ṣùgbọ́n kí ó lè yé gbogbo wa ni mo ṣe ń sọ pé ní arábìnrin yìí so 26 years ni mo sọ fẹ́ ẹgbẹ́ wa ni kí pé lóòótọ́ báyìí ó ti gba percentage àwọn ní láti gbé kúrò báyìí kan gbé lọ sí hospital ó ní kí n jọ kí n má jẹ́ kán gbé òun lọ ó nítorí àwọn mùsùlùmí burú ó ní òun ó ṣeé ṣe kóun má padà wà ní life mọ́ ó ní wọ́n lè pè òun ní wèrè ó ní wọ́n tún lè sọ ó di wèrè gan mo ní bẹ́ẹ̀ ni ó burú tó ó ní mùsùlùmí burú o mo ní àwọn mùsùlùmí ní òrò pé wọ́n burú tó bẹ́ẹ̀ yẹn ó ní wọ́n burú ojú ẹ̀gbẹ́ kan ló ṣe sọ ok kí la wá fẹ́ ṣe sí báyìí ẹ máa mú ọmọ yín lọ mi ò sógun yín ọmọ lòun ò lọ ọmọ bá dé wọ́n bá lọ síta mo ní kàn pé dádì wọn tó dádì ẹ̀ ní kí n tọ́jú ẹ̀ wọ́n bá pè dádì ó kọ́kọ́ lọ síta bóyá ó kọ́kọ́ lọ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nígbà tó wá dé ó ní dádì ẹ̀ ní kọ́ má kàn bá tiẹ̀ o pé dádì ẹ̀ ló ní ohun tá a bá ti lè ṣe fún èmi ò jẹ́ sọ pé mo fẹ́ kàn bá tiẹ̀ mi ò mọ̀ rí mi ò mọ̀ bí tó ti wá mi ò mọ̀ anything nípa ẹ̀ ṣùgbọ́n dádì ẹ̀ ní kí n tọ́jú ẹ̀ nígbà tó máa tó bí 5 minutes dádì ẹ̀ wá pè mí hello sir lẹ́sà ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí bàbá alásàrò àbí kíní kan ẹ má jẹ́ kó mú ọmọ wọn kúrò ní ọ̀dọ̀ mi o ṣé bí ọ̀bá dá sọ pé kọ́mọ́ ọ̀rọ̀ ẹ̀rọ kọ́ nìyí àdèdédé fún ẹlẹ́rọ ọmọ nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà ní sùúrù nígbà tí bàbá yìí máa tí arákùnrin máa ṣe tó gbọ́rọ̀ bàbá yìí wọ́n bá gbéra wọ́n bá lọ nígbà tó máa di ọjọ́ kẹrin sí mo ti ẹ̀fẹ́ tẹfá fún ẹnìkan láti UK obìnrin bá bẹ̀ mí pé kí n jọ pé nígbà tó ti ní ifá lòun máa tẹ̀ pé oníjẹ̀ṣe lòun pé kí n jọ kí n tẹ onífà kí n ṣàánú mo ní kí ṣe pé mi ò lè tẹ nífà ṣùgbọ́n ó ní òun lè kú báyìí tí mo bá tẹ onífà irun orí ẹ a máa fa tá a bá bẹ tẹfá tá a bá dẹ̀ fáwọn orí ẹ ṣé kò ní dẹjọ́ sí ìyàn ní ọrùn ó ní rárá òun ṣèbí dájú òun ti sọ wípé kí n ṣe gbogbo nǹkan tó bá máa fún un ní
àlàáfíà lọ́jọ́ yẹn gangan nígbà tá a fẹ́ tẹ fáfẹ́ nìyẹn mo bá mú ok mo kówó lápò ara mi mo kò rán sọdíkì ó bá ṣe ń ra nǹkan tẹfá ìyá yìí o máa bá mi ra nǹkan fá àti obìnrin ó dẹ̀ lọ ra gbogbo nǹkan tẹfá yẹn ló waste nígbà tí ó di ìrọ̀lẹ́ ọlọ́run ló ti ifá ló sọ mi ètùtù wa náà gbà a ti ń ṣètò bá a ṣe máa tẹfá ni bàbá yẹn dé pẹ̀lú ọlọ́pàá nígbà tí bàbá yẹn dé pẹ̀lú ọlọ́pàá yẹn dé ọlọ́pàá yẹn náà jẹ́ bí awo àtẹnu ọ̀nà ló ti ju àrò sí mi mo dá lóhùn lẹ́ẹ̀kínní mo dá lóhùn lẹ́ẹ̀kejì mo dá lóhùn lẹ́ẹ̀kẹta ó wọlé wọn forí balẹ̀ ìyẹn ọlọ́pàá yẹn nítorí pé mo ti mọ̀ páwo ni ó jókòó bàbá yẹn jókòó ẹnìkan tẹ̀lé wọn lẹ́yìn ẹ ǹlẹ́ o wọ́n agbọ́n ti síta gẹ́gẹ́ bí awo tí ọlọ́pàá yẹn jẹ́ ó mu ọtí ó ṣí ọtí bí awo ṣe ń ṣí ọtí wọ́n ṣí ó bu ọtí bí awo ṣe ń bu ọtí ó mu ọtí bí awo ṣe ń mu ọtí ṣùgbọ́n gbogbo ìdáhùn ẹ̀ náà ni mo ń fún ní so láti jẹ́ kó mọ̀ pé ilé awo náà ni òun wà nígbà ó dẹ̀ túra sílẹ̀ gẹ́gẹ́ bí awo pé ẹgbọ́ o nǹkan báyìí ló ṣẹlẹ̀ o pé láti ọ̀dọ̀ àgọ́ ọlọ́pàá náà sì ti wá kí la fẹ́ ṣe bóun la ṣe fẹ́ wá sí àgọ́ ọlọ́pàá láti wá yọ̀ǹda ọmọ yìí ó jẹ́ ní àwọn náà lọ́mọ wọn mi ò mọ́rí ní sùúrù nígbà tí bàbá ẹ̀ jẹ́ ibi tá a ti sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní a ní láti lọ sí police station mo bá tẹ̀lé wọn àwọn ọmọ wa ní ibo ni pé gbogbo wa ní láti jọ dé ibẹ̀ ni àwọn ọmọ wo kó ṣe kẹrù sọ́kọ̀ kíákíá wọ́n ti pe àwọn ọmọ wo gbogbo wa ti fúlù police station ní kí la ti korúkọ station yìí tó wà ní àjíwẹ̀ nígbà tá a débẹ̀ wọ́n ní ká sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn ọlọ́pàá wa ní ṣáà pé bàbá mo ní abá bàbá ẹ̀ sọ̀rọ̀ bàbá ló ní kó ṣáà pé àpèyá ẹ̀ o abáyà sọ̀rọ̀ abáyà bàbá sọ̀rọ̀ wáyé káàdì wá sí police station mo ní afẹ́ wá ṣùgbọ́n nígbà tí bàbá ti sọ pé kò séwu pé kí a máa tọ́jú ọmọ òun wọ́n bá jẹ́ pé bẹ́ẹ̀ la ni máa wá sí police station ìbá máa tó iye ìgbà kẹta àbá máa wá sí police station àárín ọjọ́ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń wá sọ́dọ̀ wa so fún díẹ̀ yìí ìyẹn ni ò jẹ́ ká wá wọn nígbà tọ́rọ̀ bá ti tó bí eléyìí pé tí nǹkan bá ṣe ọmọ yẹn pé ṣé a mọ̀ wípé bàbá lè sẹ́ kí bàbá sọ pé òun ò rán wa ní iṣẹ́ pé ó dáa ká máa dé police station ní ìgbà míì wọ́n ní fún díẹ̀ yìí wọ́n ní ní problem o wọ́n ní ká máa lọ ilé wa wọ́n ní ṣùgbọ́n ọmọ yìí máa dóde sí ọ̀dọ̀ bàbá ẹ̀ èmi ò mọ̀ wípé bàbá ẹ̀ ti kó àwọn tí wọ́n ń wo wèrè ó ní nígbà tí a kúrò lọ́dọ̀ òun ó ní wọ́n gùn lábẹ́rẹ́ ní police station yẹn ọmọ 26 years ni o kìí ṣe 18 years o kìí ṣe 17 years torí pé ó sọ pé òun fẹ́ ṣe ìṣẹ̀ṣe wọ́n wá gbé wọ́n gùn lábẹ́rẹ́ wọ́n ní abẹ́rẹ́ wèrè kó lè sùn wọ́n gùn lábẹ́rẹ́ náà nígbà tí wọ́n gùn lábẹ́rẹ́ náà ṣùgbọ́n nítorí pé òòṣà ló wà lórí ẹ̀ abẹ́rẹ́ tó yẹ kó jẹ́ kó sùn lójú ẹsẹ̀ wọ́n tún rí gidi wọ́n gbé sínú mọ́tò ṣùgbọ́n oorun òkú ọmọ yìí kò sùn nítorí pé òrìṣà ló wà ní orí ẹ̀ wọ́n bá rìn títí àwọn adébì kan wọ́n fẹ́ ra epo bọ́n ṣe sọ ni mo ṣe ń sọ yóò torí èmi ò sí ń bẹ̀ mọ́ nígbà tí ọmọ yìí bá jáde síta pé òun fẹ́ tọ̀ nígbà tó ṣàyẹ́dẹ́lẹ̀ lórí padà ọmọ bá ké pé wọ́n fẹ́ jí òun gbé ní olóòṣà lòun nítorí àwọn èyí kọ́mọ̀jẹ̀ fún wọn ti pẹ́ sí ọmọ ọlọ́mọ kó tó máa bọ̀ níbí o àbí kọ́mọ̀ ti fún lábẹ́rẹ́ kú kó tó máa bọ̀ níbí ìyẹn ni mo ṣe ń ṣe fídíò yìí o gbogbo àwa èèyàn gbogbo Yorùbá ẹjọ́ ẹgbọ́ wa dáadáa o torí Ifá ò sọ wípé ká lé èèyàn jáde Ifá ò dẹ̀ sọ pé ká má tọ́jú ẹ̀ ṣùgbọ́n ká má bá a jẹ̀bi kẹ́yìn tẹ́ wà nílé náà má bá a dá mi lẹ́bi ṣe mọ̀ pé ìyẹn ni mo máa ń ṣe nígbà tó yá àti di police station dé ọmọ wa jáde lẹ́yìn nílé epo yẹn ó wá ní ó ní ẹ wá wo ní wọ́n ti fẹ́ gbé òun lọ olólùwòsàn lòun ní mùsùlùmù làwọn olóhun ò ṣe mùsùlùmù olóhun ò ṣe olóhun ti bá yé òun jẹ́ pé ó dà ó bá wá jẹ bẹ́ẹ̀ wọ́n ṣáà bàbá yẹn àwọn kọ́sẹ̀ pé bàbá yẹn tó fẹ́ na bàbá yẹn òun náà ni òtún jẹ́ kí wọ́n na bàbá yẹn pé òótọ́ olóòṣà lòun ṣùgbọ́n bàbá òun ni síbẹ̀síbẹ̀ wọ́n ṣáà gbé bàbá yẹn wá sọ pé ó dà kó ti ń ya wèrè ni wọ́n gbé sínú mọ́tò wọ́n á gbé lọ sí ọgbà wèrè lọ́mọ tí ò ya wèrè ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ń sìn gbogbo ayá lè mọ̀ pé kì í ṣe wèrè ó gbọ́ Haúsá ó gbọ́ òyìnbó ó gbọ́ Yorùbá jinlẹ̀ gbogbo eléyìí tí gbogbo èdè ló gbọ́ láwùsá ní Yorùbá ní òyìnbó ló gbọ́ a máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀
kí n tó wá gbé torí bó ṣe dé lónìí tó tún dé mo ní kọ́kọ́ ó ní kí n jọ kí n ṣàánú òun ti fẹ́ kú pé tí mi ò bá gbà òun sílẹ̀ báyìí òun ti rò lẹ́ni pé òun fẹ́ lọ da jíìkì mu pé òun fẹ́ kú lónìí pé òun wá sùn òun wá lálàá pé máa lọ sọ́dọ̀ ọba ẹ̀ là pé ìtẹ́fá ló kù pé ṣe ni kó òun lọ tẹ Ifá mo wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé àti ìtẹ́fá yẹn fún ká àti Ifá orí ẹ̀ korodo kí bàbá ẹ̀ tó dé torí tó wáyé bá ti bá rí ẹ̀ korodo ni ẹjọ́ mi ìlẹ̀yìn èèyàn máa dá mi àtọlọ́pàá. ẹjọ́ orúkọ mi ní àìsà ẹjọ́ gbogbo àwọn olóríṣà àti gbogbo àwọn babaláwo eré ẹjọ́ ìgbà mi nǹkan tí crime tí mo kọ̀kọ́ mí ní pé mo fi muslim lẹ̀. ó fi kí nílẹ̀. mo fi ṣe muslim lẹ̀ pé mo ń lọ ìṣẹ̀ṣe kò sẹ́yìn kankan tó force mi òrìṣà tó wà lórí mi òrìṣà yẹn ó sì fi ń fi ara hàn láti inú àlá bẹ́ẹ̀ báwo lọ́lọ́run ṣe ọ̀rọ̀ lọ́lọ́ Elédùmarè ṣe máa ń communicate pẹ̀lú wa tú àlá ló máa ń communicate pẹ̀lú wa ọlọ́run bá ó kẹ́ mi gidigidi gan nígbà táwọn òbí mi ò understand mi inú àlá ni mo máa ń fi rí gbogbo ẹ̀ máa rí òrìṣà Ọ̀ṣun wọ́n máa kọrin Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyìn ayọ̀ abẹ́rẹ́ kó mi ọ̀làdìkọ̀jọ́ ọ̀bọ̀ra tí ń gbé ní omi bẹ́ẹ̀ ni òòṣà tèmi nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ fún mi olúwẹ̀rí fún mi lágbára láti inú àlá kò sí nǹkan tí wọn kì í fi hàn mí tó nígbà tí ti babaláwo mo ti lọ káàkiri ni ọ̀rẹ́ mi Mr. Jimmy bá sọ pé mi ì tún káàkiri wọn mi ì tún ṣe nǹkan kan mọ́ pé kí n káàdá gbogbo àwọn babaláwo tí mo ti mọ̀ tí mo ti rí tí mo ti gbọ́ rí nígbà tó bá di tán ni ọba ẹ̀là kí ni ìyẹn sílẹ̀ mẹ́ta ó ní pé yẹ́ẹ̀sì ti ọba ẹ̀là ní pé kí n wá nígbà tí wá wọn ìṣòro mi ti tán wọn sẹ́yìn kankan tó sọ pé ẹnìkan kan ní níṣòro tíyàn bá wọn ní ṣẹṣẹ but irú ìlànà tí Ọlọ́run Elédùmarè ti kọ fún ẹnìyẹn tó bá ti lè wọ bẹ̀ ó sì tán nìyẹn wàhálà ìjagun wàhálà ìṣẹ́gun tó ti tèmi sì wà tó mo torí àwọn òbí mi wọn mọ̀ pé wọ́n pa ìṣẹ̀dá mi lára wọn sì mọ̀ pé òrìṣà ló ń jà wọn bí báyìí dáàdì mi wà ní gbogbo ẹ̀sán wọ́n wà ní stroke. lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n wá mú kúrò ní ọ̀dọ̀ wa wọ́n ní bàbá òun ní stroke. àmọ́ mi náà wọ́n sì wọ́n kàn rí kọ́ bá padà wọ́n sì pè wọ́n ní pé àwọn náà kò sì bẹ̀rẹ̀ sẹ́rẹ̀. òòṣà ti ń bínú. mọ́mí dáàdì kò ṣe nǹkan ló ń ṣe òòṣà tó wà lórí mi ló ń bínú ẹ má jọ kọ́ pa torí dáàdì nínú àlàó tó rí correct in peace wọn so dáàdi ẹ wọ́n láti wà careful wọ́n mi láti wá ìjọ ẹ fi mí sílẹ̀ ẹdí ìṣayé mi tó ṣe wù mí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé òòṣà ló ń dà mí láàmú I am not crazy I am not stupid and daddy my father too is a low-key traditional man he used to carry sacrifice. low-key a traditional man. wọ́n máa ti gbẹ́bọ̀ rí dáadáa fún ẹ̀mí wọn ni wọ́n mi rò bá wọ́n ṣe nǹkan báàdì mọ́ wọ́n ṣe nǹkan báàdì fún títí ẹ̀bọ̀ tó gbé mi wà mọ̀ èyí tó kú ìwà tó gbẹ́bọ̀ yẹn wọ́n sọ fún mọ́mí pé wọ́n ṣàlàyé wọ́n nítorí ẹ̀mí wọn fi gbẹ́bọ̀ náà pé mọ́mí mi ò understand so daddy mi is a low-key traditional man omi bí mo ti ṣàn wá gẹ́gẹ́ wọn ní omi ọ̀ṣẹ́ tó Ẹ̀dó àti Oǹdó ó yin tasẹ̀ àwọn orílẹ̀-èdè omi yẹn wọ́n sì lọ sí omi yẹn ó lọ gbọ́rọ̀ omi yẹn sì máa ń swallow màálù so omi yẹn ó lágbára gidi gan ọ̀dọ̀ àwọn ọba ìlà ni mo wà wọ́n ti gbé mi lọ sí facility méjì first facility sọ gbé mi gba àwọn wèrè ni àwọn tó náwó àwọn drug addict fún kódà àwọn hospital ìjọ sọ́kọ̀ wọn tó gbé mi lọ nígbà tí wọ́n rí hospital nígbà tí wọ́n rí oògùn tó fún mi ní fẹ́ẹ́ máa yẹn sọ pé Ọlọ́run máa jẹ pé ṣé mo ya wèrè ni pé mi ò ya wèrè kọ́ ṣe fún mi ní irú oògùn yìí. wọ́n á ṣe wá fún ní oògùn wèrè láì ya wèrè. ok ẹ jẹ́ ká bẹ́ẹ̀ ṣe morúkọ dókítà tí ó sọ kìíní yẹn. bẹ́ẹ̀ni Abu Hussein òun ni the second doctor tó ní pé mọ́mì mi ju gbogbo àwọn oògùn yìí nù. ṣé mọ́mì yìí wá sí rehabilitation. bẹ́ẹ̀ni wọ́n wá sí rehabilitation center the second one tó dé àwọn ọmọ mi lọ síbẹ̀ nígbà tó mú mi lọ síbẹ̀ only prime ní hospital kọ́kọ́ gbé mi lọ sí láti gbé mi lọ then the second hospital gbé mi lọ ní Abu Hussein hospital Abu Hussein hospital kọ̀dà bí ti ìṣẹ̀ṣe but it's the Muslim way but àwọn náà kò yé wọn ọmọ nǹkan tó ń ṣe mí òun ní ti ìṣẹ̀ṣe òrìṣà nígbà tí lè gba òrìṣà ní gbogbo nǹkan tó ń dùn mí báyìí òní náà tí wọn bá yẹ kí n gbà máa kú kò sí ìwé kankan bẹ́ẹ̀. wọ́n mọ̀ bá kú níbí yìí ní òde lè dédé tì síta. bẹ́ẹ̀ni o ọjọ́ báyìí làmọ́ mi tẹ́ bá wọn fídíò ẹjọ́ ẹ fi mí sílẹ̀ ẹjẹ́ ń fi ayé mi ẹjẹ́ ń ṣe ayé mi tó fi wù mí nígbà tó yá máa padà wá sílé ẹ má dààmú mi tẹ́ bá mọ́mí ẹ̀rí fẹ́rí tó ń ṣe pé mọ́mí dádì tẹ́ bá dààmú mi ẹ máa pàdánù ẹ̀mí òótọ́ ni o ti ń ṣe pẹ̀lú tẹ́ bá dààmú mi sí ẹ máa pàdánù ẹ̀mí. ìwọ gan wọ́n ti dààmú ẹ báyìí nítorí ọmọ yìí lè rìn dáadáa báyìí tẹ́lẹ̀ láti gbà bó ṣe débi báyìí kò lè rìn mọ́ ẹ má dààmú mi mọ́mí kò lè rìn kò lè dúró láàrin ìṣẹ́jú kan méjì láì ṣe wípé. I am okay mọ́mí I am not sick I am not mental tẹ́ ẹ bá wọn ìdùnkún sí sọ fún mi. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹni sùúrù ẹni ọmọ ọdún mélòó ni. 26 everybody has the right to choose whatever religion it is they want to choose oníṣẹ̀ṣe mo ti choose nǹkan tí mo fẹ́ ṣe tí màá fi kú nìyẹn oníṣẹ̀ṣe máa fẹ́ ọmọ oníṣẹ̀ṣe máa bí so mọ́mí àti dájú ẹjọ́ ẹ fi mí sílẹ̀ ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ́mí ẹjọ́ tẹ́ ẹ bá fẹ́ nǹkan ṣe torí òrìṣà ló ń jà mí bá ló ń bá ẹni sùúrù tẹ́ ẹ kàwé. mo gbọ́n mo kàwé mo orí mi gbọ́dọ̀. ilé ìwé wo lẹ lọ. mo lọ sí United University Dubai mo lọ sí Edu Zaria mo lọ sí Hamdan International School mo lọ sí Qatar Science Academy and I have traveled to like more than 5 countries. Have you mentioned some of them? I've gone to UK, US, South Africa, Dubai and Oman. Okay, now ó ní ìbéèrè mi tí màá béèrè lọ́wọ́ yín ǹjẹ́ níbi tẹ́ ẹ ti kúrò báyìí ǹjẹ́ ó lẹ́nì kankan tó jẹ́ oníṣẹ̀ṣe tó wá gbé yín kúrò ńbẹ̀. kò sẹ́ni oníṣẹ̀ṣe kankan tó wá gbé mi kúrò ńbẹ̀ mi fúnra mi mo sọ pé mo ní kí n máa lọ torí ìnira yẹn ti pọ̀jù mo sì ti fẹ́ kú. kí lẹ sọ pé
ẹni ó ní nǹkan kan tẹ́ ẹ rí tẹ́ ẹ kọ́kọ́ fẹ́ da nǹkan kan jẹ kí ó tó di pé tẹ́ ẹ ti rò pé ẹ máa da nǹkan jẹ tẹ́ ẹ tó lálàárí mi padà. bẹ́ẹ̀ni hypo àti jí. now kò sẹ́ni kankan tó gbé yín débì yìí. èmi mo gbéra mi wá fúnra mi. pẹ̀lú kí ni báwo lẹ ṣe wá débì báwo lẹ ṣe rówó. bẹ́ẹ̀ni tí mo ṣe 200 naira lẹ́nu nǹkan fún mi ní àdéhùn bus station tí mo dé wọ́n dáwó fún mi ní 800 naira wọ́n bá fún mi 200 naira yẹn padà nígbà tí mo wá dé Kétu mo bá sọ fún wọn pé ẹjọ́ mi ò lè rìn mọ́ kọ́ bá mi búkú bá nígbà wọn bá mi búkú bá mo wá sọ fún wọn pé tí n bá délé ọba ẹ̀ lọ́wọ́ máa bá mi sọ owó tí mo fi débi bíi nìyẹn. ok mọ́mí ẹjọ́ mi àti dáadé ayé lé mi. ọ̀rọ̀ ní mọ́mí àti dáadé kú ti kúrò lórí ọ̀rọ̀ ìbáyìí ọ̀rọ̀ gbogbo àgbáyé rèé. gbogbo àgbáyé ṣàánú mi. kí ẹ mọ àwọn mùsùlùmí tẹ́ bá sì fẹ́ mu ẹ wá mu bẹ́ẹ̀ bá ti fẹ́ pa mo ti yọ̀ǹda bí èmi ò mọ̀ rí o ṣùgbọ́n ẹ̀yin olórìṣà lágbàáyé ọ̀rọ̀ yìí ń bọ̀ ó ń bọ̀ àwọn làádáàdé obìnrin yìí ò gbọdọ̀ kú ó ti dọwọ́ Ọlọ́run ó ti dọwọ́ ẹ̀yin Yorùbá lápapọ̀ tí a rí nǹkan táwọn onímùsùlùmí ń ṣe wọ́n ní bí wọn ò bá múra wọ́n ní wọ́n yọ̀ǹda wọ́n ní wọ́n lè yọ̀ǹda ẹ̀ bẹ́ẹ̀ kó kú torí pé kí ó má bá àṣẹ ẹ̀sìn tó yàn látọ̀run ṣùgbọ́n ẹni bá ti ní kí wọ́n gbà ni wọ́n ń gbà irúnmọlẹ̀ á gbà ẹ́ dìde kó rìn bó ṣe ń rìn báyìí ẹ̀rí bó ṣe ń gbọ̀n ẹ̀rí bó ṣe ń gbọ̀n tẹ́ ẹ bá wo fídíò yẹn lákọ̀ọ́kọ́ ó ti dákú níbí lónìí wọ́n ti fún lábẹ́rẹ́ àwọn abẹ́rẹ́ tí ó ti fún látọ̀ ń wá àti ìfúnlóògùn ẹyọkan o àfúnlóògùn ẹyọkan èmi wá ní kí n béèrè lọ́wọ́ ẹ̀yin ará ayé ǹjẹ́ ká tọ́jú rẹ̀ bí àbí ká mọ̀ wulẹ̀ tọ́jú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì police station tí wọ́n ti kọ́ yìí wọ́n ti pe bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ ibẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ ti confam pé lóòótọ́ o bàbá ẹ̀ ti wà lórí stroke ìyá ẹ̀ náà ti bọ́ sórí àárẹ̀ nítorí pé wọ́n ti fún ní abẹ́rẹ́ tí ò yẹ kán fún gbogbo ohun tí ó yẹ kán ṣe sí ìtọ́jú ló yẹ kí ó fọ́mọ yìí nítọ́jú tòrìṣà ṣùgbọ́n wọn ò fún nítọ́jú tòrìṣà mọ́ àwọn fún wa fẹ́ lé òrìṣà wọn fẹ́ pa wọn ò fẹ́ kó ṣiṣẹ́ ẹlẹ́dàá ẹ̀ ní òrìṣà ṣe tún bínú o bẹ́ẹ̀ni bá wá fẹ́ kúrò nínú àìsàn náà ẹ tètè lọ sí ìjọ òrìṣà òṣẹ́ kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n o nítorí ẹnìkan ò ní sọ pé òun máa ṣe bàbá fún ọmọ ọlọ́mọ o ẹnìkan ò sì ní sọ pé òun máa ṣe ìyá fún ọmọ ọlọ́mọ ẹ tètè lọ bẹ̀ òrìṣà òṣẹ́ èmi ò mọ òrìṣà òṣẹ́ kankan o mi ò mọ ibi tọ́ṣẹ́ wà àbí bó ṣe ń sọ yìí ọ̀ṣẹ́ yẹn náà la lè mọ̀ sọ́ọ̀sùn lọ́dọ̀ wa nítorí pé òrìṣà omi náà ni báyìí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin oníṣẹ̀ṣe àgbáyé ẹ̀yin onígbàgbọ́ ṣe mọ̀ pé ìṣẹ̀ṣe ń bẹ àbí kò sí ṣùgbọ́n àwọn aláàfáà yìí wọn ò ní gbà o tẹ́ ẹ bá wá ní ìdìdì tẹ́ ẹ bá nílò gbogbo àwọn fídíò tá a ṣe nígbà àkọ́kọ́ gbogbo ẹ̀ wà nílẹ̀ o àtàbàbá tó wá o àtọmọ tó wá o àti ẹbí tó wá gbogbo ẹ̀ la rìkọ́ọ̀dù àmú kankan pamọ́ bẹ́ẹ̀ bá nílò ẹ̀ nítorí pé irú ọjọ́ òní lè fẹ́ wáyé ìyẹn la ṣe rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ o a lè fi gbogbo ẹ̀ síta àìdíjà bí o ẹ wo nǹkan tí ẹ rán fún tọmọ ìwọ́de bí ìjáàbù wọ́n ní bí o bá wọ̀ pé nǹkan ó ṣe é ṣùgbọ́n lágbára lọ́wọ́ bá nǹkan ò ní ṣe mọ́ o kò ní kú ikú náà ti yẹ kó lórí ẹ̀ lágbára òun nílà lágbàgbé wa láṣẹ wúre ṣé kí n gbé lọ sọ́ọ̀ síta báyìí àbí ká lọ sí police station tí wọn ò ti fẹ́ tó ti ní kó máa lọ ká máa gbé lọ lé